ẹjá lọ ẹjá relé ọmọ ọlọ́jọ́ bí ẹjá relé ẹni bí ẹni èèyàn bí èèyàn ẹjá relé aláṣẹ àtolùdarí ẹwà olúwa fabric olúwa tó sì dèbòrà ayé agbádébọ̀ ni mò ń wí ẹni jẹ́jẹ́ oníwà tútù ilé ará Ìjẹ̀bú gbọ́ ọmọ orímọlúsì ó ti sọdún èyí ná kọ́ba olúwa jẹ́ òsì èyí tó pọ̀ lọ́lá olódùmarè ọba iwájú lójúgun ń gbé iwájú ló mọ̀ lọ ó ní rẹ̀yìn láíláí ọ̀yá jẹ́ ń sáré lé àwọn bàbá rẹ̀ torí bí mi ò bá kì í délé máa jẹ̀bi gbogbo ọmọ Fọláyẹmí fashion center ẹ̀yin lọ́mọ orímọlúsì ọmọ Ìjẹ̀bú gbó ọmọ ọlọ́jà gbó ọmọ àìmọ́ bí orí ń bẹ̀sẹ̀ rè orí lọ́mọ alásìkí ọmọ onígbò àdésúre òrìṣà jẹ́ làbí onígbò yìí ọmọ agbọ́rọ̀ kúpàlẹ̀kùndé ọmọ ojúromi tó fàkọ́ bíi tiẹ̀ tuntun ṣe ọmọ olújóbọ́sì ọmọ adẹrú bí ẹni dẹran ọmọ olóríkì tó yìnbó ò gbọdọ̀ gbọ́ ọmọ onígbò mẹ́fà ọmọ òkè tákò ọmọ asọ̀pin ìlú kalẹ̀ ọmọ balógun ọmọ alékè jagun ọmọ alékè olúṣòsì ọmọ yẹgùsẹ̀ ọmọ òwòrò oníbùdó ọmọ ogun gbó ọmọ ìtòwò alẹ́kùnmádẹ́yìn ẹ̀mbẹ́yìn lọmọ síjọ ayagbádébọ̀ arẹwà obìnrin pàtàkì rè ọmọ dára ó dẹjọ́ ọmọ tó dára délẹ̀ gbà ẹ̀rín òjọ́ kan náà ẹ wo bó ṣe ń rẹ́rìn músẹ́ gbádébọ̀ tó gbólúwa tó sì lóbìnrin ó yé mi pé kò sọ nǹkan ròdòròdò ilé ọmọ ìdọ́dẹ lọ́rọ̀ ọmọ eluku akéyẹmùyẹmù rè díàbà ọmọ aládégún sẹ́yìn ọmọ oníyàn òṣòro ọmọ oníyàn ọjọ́ kẹfà tó ń yọrù kúlàlà ọmọ sẹ́ńtálù ọmọ bótú ọ̀gá ọmọ pọ́n ọmọ rọ́sọyìn lápá òkun ọmọ yáwóyáde ọmọ rọ́músẹ̀ngún ògbókò gbàlà ọmọ tàmólú olókìní dẹ ọmọ àfẹlẹjà alẹ́ lókun ó ń jó wọn lé ọmọ rábóyè ló fì ọmọ olóde èbúté ẹ̀ńbẹ́yìn lọ́mọ ògbégbà pẹ̀lẹ́ ó gbáko pẹ̀lẹ́ lọ sóde pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin lọ́mọ òrìṣà májẹ̀ǹkú jẹ́ ńlá òrìṣà jẹ́ ńlá mọ́jẹ̀ǹkú ojàre iwájú lójúgun gbé iwájú lọ́mọ lọ ẹ jẹ́ ká rojọ́ olóore káyé ó gbọ́ mo mọ̀ wọ́n rojọ́ òṣìkà èèyàn láì dá màmá onínúure ọlọ́kàn rẹ̀ àṣẹ jẹ́jẹ́ jayé oníwà tútù ó jẹ́ ṣe pé jẹ́jẹ́ nìwọ́rọ̀ àrìn tegun lọ̀tà ń sáré má bu má nà á má tọ́ torí tó o bá sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn àgbọ́ ẹ̀jẹ̀ máa bomirin kí tọ́ba mi ò ké gbìn ọmọ kẹgbọ́ nígbà ọmọ kẹgbà ké má ṣe ẹ̀ńbẹ́yìn lọ máa ṣàlẹ̀ jẹ̀jẹ̀ bí ẹni tí ò tiẹ̀ róbìnrin pàtó rí ó fàyà sílé títí ẹni ọkùnrin kò lọ́nà tó gbárí mú wọn níbẹ̀lẹ̀ yóò bá jáyẹ ẹni a sì jálè ẹni ọwọ́ olúwa ṣeun gbádébọ̀ náà ló fọ́ sí ọmọkùnrin kókókó ọmọkùnrin kàkàkà ọmọkùnrin kólóbó bí odó òṣùṣù kólóbó tìyàwó ẹ̀ olúwa tó sì kó gbó kó tọ́ kó dàgbà kó tágbà dà láyé ń bí ó ti wá wù kó pẹ́ láyé tó ò ní mọ sàárè ọmọ òsì ní fìṣẹ́ ló gbà àgbò fọwọ́ páwó ní tiẹ̀ àdàgbà ó mu ní tòṣe ọdọọdún làárọ̀ rúgbó ọdọọdún làárọ̀ àwùsá ọdọọdún làárọ̀ bì lórí àtẹ kárí ẹ lọ́dọọdún níre gbogbo ọmọ Fọláyẹmí fashion center pẹ̀lú Fọláyẹmí fashion academy náà ní kí n fèyí kì ọ́ délédélé ọmọ aláṣẹ ló kọ tèmi àlàbá yín tí ó níbejì rè ó ní ayére bára wa ṣe ẹjẹ́ àjọ sàmí ẹ̀.